ẹ̀bùn tí kálukú fẹ́ jẹ ló wà lọ́kàn rẹ̀ kálukú sáfẹ́ gbẹ̀bùn ọdún ní sáà àwọn nǹkan tí ń fa àìláǹkàlé wípé mọ́gbọ́mọ̀ dami ẹran nùnú kéèyàn mú ọmọ bíbí inú rẹ̀ ọmọ tó rọjú kankan gbà tí ń rọbí rẹ̀ kó sì mú ọmọ kó sì jù kódà bọ́jọ́ ọmọ ọlọ́mọ yẹ kéèyàn ó lè rò lẹ́ẹ̀mejì fẹ́ǹsì tí wọ́n gan ò lè fò tọ́jẹ́ pé tí ọba balẹ̀ sódì kejì ẹsẹ̀ rẹ̀ lè dá kéèyàn sì mú ọmọ kó sì jù sódì kejì fẹ́ǹsì torí kíni torí ẹ̀bùn pé bọ́mọ̀ ń bá rí 5,000 tí ẹ gbà ẹ bá pín bẹ̀. ọmọ tó bá wá kú ní ìsinsìnyí ẹ bá pín kú. ẹ tún sọ ẹni ẹlẹ́ni lẹ́nu. tó ọlọ́run bẹ. 35 innocent souls were lost. Ọlọ́run ní jí kárírú ẹ̀ mọ́ ní Ọ̀yọ́ state o. Quite a number of people, they've been reaching out to me saying, oh, this thing happened in Anambra State. It happened also FCT. Nobody went to jail. Why is it in Oyo State that some people are going to jail? I said, well, Oyo State is not Anambra State. And no matter how highly placed, justice must be done. Judiciary 1B, it's in their court. If you think you can grant bail pending the trial, I don't have anything against it. But trial, the people must go on trial. So people come to me and I've been saying to them, Oyo State, even if this entire country decides not to follow the rule of law, Oyo State we will dare to be different. Hello. First Bank. First Bank. First Bank. Ẹ má gbèsè òyìnbó máa ṣáàjì MP mi gan dára ni mo máa lọ ṣáàjì rárá. Ẹ má jẹ́jọ́ pọ̀ jù ọyẹ ẹ̀sùn àká nọ́mbà yín. 30. 30 79. 31. 61. 67. 57. 67. 67. 71. 71. Sabitu Akimu ló gbé wa o. Bẹ́ẹ̀ ni bàbá. Sabitu Akimu mo mọ̀ pé owó tó fún mi jàgùdà orí gbé. Owó tẹ́ fún mi alájí jàgùdà orí gbé o. Ọlọ́run lórí bẹ́ẹ̀. Ẹ sí bàbá mi. Yọ́mọ̀ rúpin pínpín nínú àkáǹtì rẹ nísìn. Kìbájú bá ń lọ ṣùgbọ́n mo ti fẹnu wú géètì. Kìbájú bá ń lọ. Mo ti fẹnu wú géètì. Mi ìbínú tí n bá bínú wò ní sẹ́ǹdì owó mo ti sẹ́ǹdì owó kan sí ọ wojú òpó rẹ wò ní ìsìn yóò dùn bẹ́ẹ̀ ní ìsìn. Nígbà bá ti bàbá yẹn sọ̀tọ̀ máa yẹ. Ó ti wà fóbìnrin bẹ́ẹ̀ ló wà fọkùnrin. Kò sọ́kùnrin tó lè gbà ó lára ẹ̀pẹ̀ lọ́kùnrin. Hello somebody. Kò sọ́kùnrin tó lè gbà ó lára ẹ̀pẹ̀ lọ́kùnrin. Hello somebody. Lùmúrọ̀ ọbẹ̀ ọ̀dà lọ́rùn o. Ojú màálù ń rọ̀ o ọ̀bẹ ọ̀dà lọ́rùn o. Kò sí ọkùnrin tó lè gbà kí wọ́n gbọ́ gbéyàwó rẹ̀ lẹ́sẹ̀ kí wọ́n á pè à ń ṣeré ni o. Hello surprise yọ surprise ẹ̀ dọ́dọ̀ Ọlọ́run ìsọ̀kan tó ṣẹlẹ̀ ń lé sàfún yín láìpẹ́ yìí. Hello. Bólẹ̀ tí ń pè yín kí ló kọ yín. Èyí tó ṣẹlẹ̀ lóṣogbo òròkè.
bíṣọ̀bù kan lẹ́yìn eléyìí n ò ní gbà pé kankan mọ́ ẹ̀ló ẹ káalẹ́ o ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. yes sir ṣe ẹ gbọ́ ètò tá à ń bá a lọ́hùn. bẹ́ẹ̀ ni mo gbọ́. ńbo ló ti bẹ̀rẹ̀ bó ló ṣe bẹ̀rẹ̀ gan-an. ẹ̀ló. bó ló ṣe bẹ̀rẹ̀. ó já pọ̀. pa fóònù yẹn pátápátá ẹ má pè wọlé o kò ní wọlé báyìí o. ní Iléṣà àní Òṣogbo ọkùnrin kan wọ́n lọ́dá NGO ẹ̀lẹ̀ tí fi máa ran àwọn èèyàn lọ́wọ́ bíṣọ̀bù ni ó tún ní ṣọ́ọ̀ṣì ẹni tó jẹ́ interpreter nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ tí máa gba ta ọ̀rọ̀ lílé ìbò tí máa tú ọ̀rọ̀ Yorùbá sí ìbò òun àtọkọ ẹ̀ wájà obìnrin ló ń tọ̀hún ẹni yẹn kò lé ọkọ rẹ̀ ọlọ́rẹ̀ gbalé ilé ibi ọwọ́ á kó lọ bíṣọ̀bù sàn wá gbogbo ọ̀nà pé kífẹ́ òun àtọkọ ẹ̀ lè padà kí wọn ó lè padà tó máa fẹ́ra wọn. wọ́n ní ọ̀rẹ́ obìnrin yẹn bíṣọ̀bù wá lọ kí ọ lọ gbàdúrà fún lọ́kọ obìnrin bá ká bíṣọ̀bù mọ́bẹ̀. gbogbo obìnrin. ẹ rí báyìí. kó wá lọ rántí wípé. wọ́n ní ọkọ rẹ̀ tí ń fẹ́ tẹ́lẹ̀. ọ̀dà lọ́rùn o. ó wá ṣe déédé àsìkò gba bíṣọ̀bù wà ń bẹ̀ ló náà bá wọlé. bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní gún bíṣọ̀bù yánnayànna nù. wọ́n gún bíṣọ̀bù pa lóṣogbo ẹni tó sì gún pa wà lágọ̀ọ́ ọlọ́pàá òkú bíṣọ̀bù bí mo ṣe ń sọ̀rọ̀ ọ wà mọ́túárì ó wà lè gbókùú sí lábẹ́ òfin ìjọba. kò sẹ́ni tó lówú láàtó ọkùnrin láyé owú tí ń bẹ lára ọkùnrin kò sẹ́ni tó ní lára obìnrin. kọ́ ọmọ fura pé nìkan ń báyàwó rẹ̀ lájọṣepọ̀ gan-an ẹlòmíì rẹ́dì láti kú bẹ̀ ẹlòmíì rẹ́dì láti para ẹ̀ iná ni mọ́gùn fi kọ́mọ̀n níjọ́hun agbájá ẹ̀ mo fura pé ń báyàwó mi ṣe ẹ́lẹ́ẹ́lẹ́ yọ̀ọ́bà léyàwó mọ́gùn bíyàwó ọ̀bá rẹ̀ ni lù ú lára ẹ̀ ńgbọ̀ ọba pẹ́pẹ́pẹ́pẹ́ tó rò pé wọ́n ti lu mọ́gùn níyàwó mi ọ̀bá rẹ̀ ni lù mọ́gùn mi àmọ́ lọ́jọ́ pé ìgbà báyìí níyàwó ọba gbabẹ̀ kú ó sì lè so náà ni ó padà tún lù lára ìyàwó ẹ̀ sẹ́ǹgbọ́n kó lò gbójú fún ṣé èèyàn kò náà ṣẹ́jẹ̀ kọ́ ní rọ̀nù lára rẹ̀ ìwọ lò gbójú láwọn obìnrin burúkú tí ó lọ rèé ṣe omi gbóná tí ó dá sí ọlá. ọkùnrin kan ṣe lábẹ́lúwa mi ọ̀fọ́bìnrin. ọlọ́run náà mọ bó ṣe ṣiṣẹ́ rẹ̀ sá. ọlágbára o. lórí íńtánẹ́ẹ̀tì náà mo ti rí wípé obìnrin kan ní ọkọ mẹ́ta o. àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ń jọ ń gbé abẹ́ aláràṣẹ ọlọ́run wọ́n jọ ń gbé abẹ́ òrùlé kan náà. tó bá gbá òòmù lónìí yóò gbá wéè lọ́la. àwọn ọkùnrin lè láyà mẹ́. tó bá sun yàrá òkè lónìí yóò sun yàrá kejì yóò sun yàrá kẹta. wọ́n sì ń fi tayọ̀tayọ̀ gbé. àwọn èèyàn kan wá sọ pé ó ti kú òlójú lásán àfúnjẹ ti wọ̀ ọ́ ògbólógbòó àfúnjẹ ó ti wọ̀ ọ́ tí ọba á jẹ́ bẹ́ẹ̀ kò sọ́kùnrin tó lè gbàrú ẹ̀ àárín wọn ò lè tòrò wọn ọmọ jà. èyí tá à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ méjì wọ́n fẹ́ ká forí ẹ̀gún bì kan lénìí. ọkùnrin tí mo sọ pé ìyàwó ẹ̀ bíbejì. tí mo sọ pé ìyàwó ẹ̀ bímọ nílé ìwòsàn
ìyàwó ẹ̀ ti bímọ méjì tẹ́lẹ̀ wọ́n tún wá fi mẹ́ta míì lé tí mo sọ pé ìrònú ẹ̀ lọ́ba lè kó láì mẹ́nìkan kan tí ń lọ ọba lẹ́kọ̀ọ́ orí mọ́tò sọ́ọ̀lẹ̀ ní tógèètì lọ́wọ́ ló gbé dẹ́kọ̀ọ́ ebi wọ́n sì já sí náà ibẹ̀ náà lọ́lọ́run ti ṣe lọ́ọ̀kì fún ìṣe ń wò yànnà tí ó fò títì lórí signboard wanted pé wọ́n ń wá ẹni tí ó ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì ọkọ̀ ó lọ bẹ̀ pé òun lè ṣiṣẹ́ à ń sọ mọ̀ ń pa sí òtẹ́ẹ̀lì oní dáadáa níbo ló ń gbé oníbàdàn ló ń ti wá níbo lọ́mọ wa gbé ní kò síbi tóun ò lè sùn gbogbo àárín ibi tá a jókòó sí ilé oorun ni ẹni tó ti sọra rẹ̀ nù báyìí gan làwọn ń wá lédè kúkúrú wọ́n gbà á síbẹ̀ o ó sì tóra rẹ̀ bí nípasẹ̀ pé kò kúkú mówó kan dandan lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọgbọ́n tó dá ni pé gbogbo ẹ̀ ń bá ti wá ṣe sọ time lóòtẹ́ẹ̀lì kí wọ́n ti ṣe tán kí wọ́n tó ṣe tán báyìí láàrin wákàtí kan tí wọ́n lò ó ti fọ mọ́tò wọn sóò ó ti fọ táyà rẹ̀ ó ti fọ dáadáa débi pé bí wọ́n bá ká mọ́tò àwọn míì mọ́ bẹ̀ wọ́n lè parọ́ pọ̀n lọ fọ mọ́tò ó tún wá ń jẹ́ kérò ọ̀pọ̀ ń bẹ̀ dáadáa èrò ń pọ̀ ń bẹ̀ ọba ti lè lọ ṣe sọ táìmù ọgbà yàrá wọ́n bọ̀ fọ mọ́tò rẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́ba sọ bẹ̀ dolókìkí inú ìyá tó ní bẹ́ẹ̀ dùn ìyá yẹn wá ọ compensate ṣùgbọ́n owó tó kọ́kọ́ gbà bí mo ṣe sọ fún yín ọ sẹ́ǹdì ẹ̀ sílé pé kí wọ́n máa fi bóun tọ́jú àwọn ọmọ wọn. ìyá sì pé àmọ́ bí tó ti wá ìwọ ọkùnrin yìí ṣe é ṣàkúdà yá òun èé ṣàkúdà yá ọ̀dà lọ́mọdẹ́gbẹ́ ọ̀dà ìbáyàwó òun sọ̀rọ̀ lẹ́ àwé o lẹ́ arábìnrin o ń gbọ́ bò lọkùnrin tó ní fóònù ṣe jẹ́ onídàádì wa ni ọmọ mélòó ló bí iye ọmọ báyìí kí ló wá ṣe tó fi kú òǹlé báwa náà ṣe rí inú òǹgbà mo bímọ lọ ọsibítù wọ́n sì fẹ́ lé wa kú òǹbi tá a wà yìí ọ̀rọ̀ rẹ̀ talimọ̀ ń tọ́ sọ fún yà wọ́n ti fún wa ń wé pé ká kú òǹbì mo rò pé èèyàn lọ bá dáde wa lẹ́rù tí a fi sá kú òǹlé. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé àná. ṣé bọ́lá òun máa fowó ránṣẹ́ sí i bẹ́ẹ̀ ni mà ó ń fowó oúnjẹ àwọn ọmọ ránṣẹ́ sí mi. àánú abiyamọ ṣèyá rẹ̀ ìyá ẹ̀ tó wá rò pé ntí ààrẹ ń jẹun lẹ́nìkan ń sá fún yìí àṣé ọmọ bíbí inú ìyá yìí ọmọ rẹ̀ kan wà tí ọ̀rọ̀ ọmọ bí ọdún méje lòun àtọkọ rẹ̀ lò ọmọ ilẹ̀ Ìgbò lọkọ rẹ̀ ọkọ rẹ̀ lọ sílé ọdún ó ń padà bọ̀ ní mọ́tò ẹ̀ lásídẹ̀ǹtì ló kú láti bí ọdún méjì tọkọ ẹ̀ sì ti kú obìnrin yìí wà bákan náà ni o olówó gbáà lọkọ ẹ̀ spare part lọkọ ẹ̀ ń tà àwọn spare part tuntun kọ̀ńténà lọkọ ẹ̀ máa já tọ́lọ̀ ń sì gbà fún un ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ẹbí ò fi gbogbo ọwọ́ gbà á nítorí pé wo ò rí nǹkan kan lára ẹ̀ ṣùgbọ́n ìwọ̀n àbá nǹkan tó ti ṣe mọ́wọ́ bí ìgbà pé ọkùnrin yìí mọ̀ pé yóò yá kíákíá ni ó ṣe àwọn àkáǹtì kan lọ́jọ́ wọn tó jẹ́ wípé ìyàwó ẹ̀ nìkan lọ́mọ bíi ìpamọ́ owó ìwà ó sì láǹfààní àti gbà á ọ̀pọ̀lọpọ̀ àwọn àkáǹtì ẹ̀ ló fìyàwó ẹ̀ sí next of kin kábíyèsí olódùmarè gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lọ́dún ní ọdún 2025 ní dé kó pin ayé yín ó dé o bá a ti ń lo 2025
àjọ lo 30-35, àjọ lo 30-25, àjọ lo 40-25. bẹ́ẹ̀ ni ó rí o lágbára Ọlọ́run. ìyá wa pé lóun kan òun kan wọ́n dà ká lọ lé. gbogbo èrò tí ń wà ní ọkàn ọmọkùnrin ni pé àbẹ́yà fẹ́ kó ń ọmọ ṣàyè ẹ̀. àwọn tó ń ti róbìnrin tipẹ́ tó ń bá nà ìyá yìí ní nǹkan tí ó ń bá kóbò ìyá yìí yóò dà mọ̀. ó wò ìyá yìí ó mérí ìyá àgbàlagbà yìí. ó wo ibi bí ó ṣe gbà mú ó wò. gbogbo eré tí ò ṣe rí lòun ó gbé débẹ̀. yóò fẹ́ yọ̀ǹda hòtẹ́ẹ̀lì, yóò fẹ́ fi kọ́kọ́rọ́ rẹ̀ lé lọ́pọ̀ wọn mọ́ kọ̀ǹtúrò rẹ̀. ìjàmbá burúkú kò máa ní ṣẹlẹ̀ sẹ́bí. àsọ̀tọ̀ lèrò ìyá, ọ̀tọ̀ lèrò tiẹ̀. ẹ bá wa ṣàmì o àdúrà làgbà. so ti jẹ lálẹ́ ó lóun ò tí ì jẹun. sọ máa ń jẹ ọ̀gbọ̀nọ̀ àti panla dáadáa. sẹ̀mó ń kọ́ tó bá gbóná ó ní ọ̀nà rẹ̀ ni. bó ṣe délé ni a bá sáré bá ro sẹ̀mó fẹ́lẹ́fẹ́lẹ́ ni a bu ọ̀gbọ̀nà lé lórí. wọ́n ń jẹun lọ ìyá bá dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ó ṣe fífọ̀ kan fóun o. kí ó sì tó délé ìyá ti mú lọ ibi tí wọ́n ti ra aṣọ bíi méjì fún un. tọ́ ọ bá ti jẹun tán bọ́ọ̀lì ìwẹ̀ ilé yàrá àlejò ní kọ́ wẹ̀ kọ́ wọṣọ tó dáa. ọ̀fẹ́ fẹ́ nìkan hàn ọ́. ta nìyẹn mọ́mì ọlọ́mọ bíbí inú wọn. ó ti bá ń fóònù náà lóyún bẹ́ta ìbejì. bá a bá rí ìbejì ọ̀dà bó sì jẹ́ bẹ́ta náà ni. àpẹ́ tó jẹ èyí jẹ̀bàjẹ́. sórí gbogbo dúkìá tí mo ní kékeré ní ilé tí mo tún níbò mí. àkọ́bí mi sì ni. gbogbo àwọn àbúrò rẹ̀ ìlú èbó ni a wà. èyí tó lówó jù mí lọ wà nù àbúrò rẹ̀. ó nìkan náà ní mójútó mi tó dúró tì mí. ìfẹ́ kò náà pasán mo fẹ́ kó bímọ láyé. bó ló ṣe ràn mí lọ́wọ́ ìyá bá dọ̀bálẹ̀. téèyàn bá sì rí ìyá èèyàn mọ̀ pé big madam ni. ìyá bá dọ̀bálẹ̀ lọ́ba so mọ́ lẹ́sẹ̀ olóyà máa mi kò tó gbogbo yẹn. bẹ́ẹ̀mi bá gbà ẹni tẹ́ ẹ fẹ́ introduce ńkọ́ ó ní ṣe bẹ́ẹ̀mi mọ lọ́mọ mi yọ gbà. ó di gbanagbanagbanagbana lọ́ba pọ̀ ọmọ ẹ̀ dé. dídé tó dé ìyá mú wọnú yàrá àmọ́ tí wọ́n lọ sọ wọ́n ṣàjọ sọ̀rọ̀ wọ́n rẹ́rìn jáde. mọ́mí o sẹ́ni náà ní ó nùnú àárín lọ́kùnrin ọ̀jọ́ ni lójú onu bàbá àbèjì nu bàbá mẹ́ta nu òní ọlọ́lọ́hún sì lò fún wa. ókè a lọ sọ̀rọ̀ àjẹkẹ̀gbọ́n ọba mú wọnú yàrá wọ́n jọ wọ yàrá àlejò. ìyá ní mọ́wùlẹ̀ kánjú ibi tó sùn lálẹ́ yìí nìyí o. ó ti jẹ ẹsẹ̀ mú ibi ilẹ̀ ẹjọ́ sùn o. òun náà padà sóòtẹ́ẹ̀lì lálẹ́ yìí o. bọ́ bá wù mí mo lè pé ọmọ gbé bí ìkọ́mọ́ lo òtẹ́ẹ̀lì mọ́. àní kí n rí tí mò ń wá lára ẹ̀. kábíyèsí olódùmarè. ẹnìkan gbọ́ mi lálẹ́ yìí tí ó nírú ìṣòro yìí. gbogbo ibi tí bàtà ti ń ta ẹ́ lẹ́sẹ̀ ọba tó ní mí yọ̀ọ̀bà ń bomi tútù sí i. kò sí ní tí máa bàgbánú jẹ́ bíi kí wọ́n sọ wípé ọ̀rọ̀ gbẹbọ kò létùtù. wọ́n dáfá kí wọ́n pé fọ̀hún ò létùtù. ifá tí ò ní ètùtù nígbéyàwó láàrin lọ́kọ-láya o. torí ọjọ́ iwájú ẹrù àpò tí ò ṣeé tú wò tẹ́nìkan ò tú lọ́kọ àpò ẹrù tẹ́nìkan ò tú níyàwó kálukú wọ́n dì wá láti ilé wọn wọ́n á fẹ́ da méjèèjì papọ̀. ẹ̀pọ̀tọ̀ ẹ̀gbin tó wà ń bẹ̀ tí ẹ̀ lè fífi mọ́ra náà ni ọmọ ẹni ní sinmi
jọ àbádàgbà tá a bá darúgbó ọmọ ẹni ní ìsinmi ọmọ lókun ọmọ nídẹ́ ọmọ ní sèsè kún ní sìn gẹ́gẹ́ bọ́fà ṣe rí lọ́wọ́ alágbá bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lọ́mọdé rí kábíyèsí olódùmarè ọdún kọ̀ọ̀la àwọn kan lọ rè gbọ́mọ sọnù ọmọ táwọn míì ti ń wá fún láti bí 30 ọdún láti bí 20 ọdún ìyá kan bímọ at the age of 57 tí wọ́n bá ní ẹkú ewu ọmọ yóò sì gbójú òkè báyìí yóò sì bù ẹkún tí wọ́n ń pàyà ìlẹ́kùn òye mi o kí ni ò ní rò tí èèyàn bá wọ ọmọ láàrin ọdún 5 àbọ̀dún 7 gbogbo tí ó ti fẹnu rẹ̀ jẹun ní dáa ṣé àgbo onítàwí líla fẹ́ sọ ni àbóríṣiríṣi àṣejẹ àbóríṣiríṣi ẹ̀tàn àbóríṣiríṣi àlùmọ̀ǹkọ́rọ́ yìí yóò ti bọ́ sọ́wọ́ àwọn aráabí tibítibí ẹ̀fẹ́ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ṣònú ẹ̀kọ́ àmúmọ́ra ẹlòmíì tí ò bímọ láyé ń bẹ lọ́hùn wípé ọlọ́mọ ṣàánú kóhun tiẹ̀ dé láàárọ̀ kó kú lálẹ́ ẹ̀ máa gbàdúrà burúkú kóhun bí láàárọ̀ kó kú lálẹ́ ọlọ́mọ ṣètìwá bẹ́ẹ̀. àwọn létò ọmọbìnrin yìí ńgbà wọn sọ̀rọ̀ aráabí ọbọ̀léèwé ọ̀sáwà ọlọ́tọ̀wẹ̀nù mọ́dì ní Jagunlabi bá àbèjì gbéra ń sàlẹ̀ ọmọ mọ̀mọ́ náà wò pé eléyìí nǹkan kí ẹsẹ̀ ràgó bọ́ ọ bá jẹ́ ẹran ni béèyàn bá sọnù ẹran lọ sọnù ọwọ́ á ní kó jókòó òun fẹ́ bá a sọ̀rọ̀ mo fẹ́ ní díìl pẹ̀lú ẹ̀ má jẹ́ ń parọ́ fún ọ mi lè fẹ́ ọ ṣùgbọ́n tó o bá lè fún mi lóyún màá fọ́n 2 million. 2 million naira 2 million naira bẹ́ẹ̀ ṣe pé ọlọ́run mọ̀mọ́ jẹ́ àjẹyà o odidi tó ọfẹ́ tọ́ didi ọmọ nítorí 2 million ẹ ti wá lóyún ẹgbà pé ẹ ti lóyún ṣé bẹ́ẹ̀ sì ń ṣe nǹkan oṣù olóhùn ṣe ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ ó ní màá kọ́kọ́ tẹ 1 million fún ọ kí ọ̀rọ̀ yẹn ó lè bá a clear dáadáa màá tẹ 1 million fún ọ ní ìsìn mo fẹ́ iṣẹ́ yẹn ní sí àṣekára ẹ sì kí ìsàntí ẹ wọ́n bínú sí mi o ẹ bá fẹ́ kí iṣẹ́ yẹn ọkàn lẹ̀ dáadáa ẹ bá ń wá bàbá dúdú o èwo ni à ń pè bẹ́ẹ̀ ẹ́ńjìn ọ́ìlì ẹjọ́ ilé tí ń wà ní ògò tó nídèérí wà bá ń wá kíní mílíìkì bá ń wá mílíìkì ìgbàlódé ìwé èwo ń bẹ tí a máa ṣe inú páálí o ẹ jẹ́ n fi dá nǹkan wò lójú yín ó di kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ èyí ò ní òòmù ní àbọ̀ wẹ̀ ó pọ̀ ọmọ ọ̀dọ́ yá lọ bí báyìí lọ lè ra yúgọ́ọ̀tì wá lọ ra yúgọ́ọ̀tì wá kó o sì ra bàbá dúdú ìgò méjì ìgò kan lẹ́ni ẹlẹ́ni lòun fẹ́ o ọba ra bàbá dúdú ìgò méjì ọba tẹ 1 million fún tí yòó rí 1 million báyìí orí rẹ̀ dàrú ó ń yí lọ lórí bẹ́ẹ̀dì ń yí bọ̀ tí ẹ gbé Jagunlabi dé kí wọ́n tiẹ̀ tó gbé Jagunlabi dé ó ti kọ́kọ́ mọ́kàn lóko lẹ́ẹ̀kan ẹ̀ka alákọ̀ọ́kọ́ gan-an ọwọ́ ẹ̀ ló ṣẹ́jú 15 eléyìí wọn làágùn ní ó ní ẹ bímọ sẹ́ẹ̀ orí ẹ̀ sáà ń dàrú ni bẹ́ẹ̀ ni ti bí ń ta wàì nígbà wọn tó akórin iṣẹ́ rẹ̀ dé lórí rẹ̀ ṣe táàsì nù ó di gererere gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọba gbé mu gbọ̀n gbígbé mu tí ó gbé mu ó gbé mu tán lójú ẹ̀ sẹ́ná wàì gbogbo nǹkan à ń ṣe tẹ́lẹ̀
missionary nu o dádì àmọ́ mi là ń ṣe tẹ́lẹ̀ o ẹ̀ ń fetí ilẹ̀ ẹ̀ pọ̀ ẹ̀ ṣe báyìí ni o ẹ wo kíní pílò tó wà lọ́ọ̀kan ẹ̀ kọjú sí àti kì í ṣe báyìí ẹ ṣe rùkú báwọn. ọba ní fakafiki mo lè gòkè mo lè sọ. kábíyèsí olódùmarè ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ó sì mọ́kànlóko lẹ́ẹ̀mẹrin kílẹ̀ ó tó mọ́. wọ́n dàárọ̀ ọjọ́ kejì ìyẹn kan tún sínú báàgì ẹ̀ ọkàn mú 100,000 tuntun owó tuntun tí ìyá ọ̀jẹ́ ọba fi lè lọ. ìyá ò tí ì jí nídàájí ọmọ wọ yàrá ìyá lọ ó dúró lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ìyá ẹ̀ ọwọ́ rẹ́rìn ó fojú rẹ́rìn bí ìbejì ó kúnlẹ̀ fún ìyá mọ́ mi ẹ ṣe ẹ jèrè mi bẹ́ẹ̀tì mọ́ mi ẹ jẹ́ n sòdodo fún yín èmi ò ní fẹ́ bọ́ ìyẹn o ó kéré sí mi o ṣé ń gbọ́ ó kéré sí mi o kábíyèsí ọlọ́run ìyá ló kéré sí ọ àníkárí ń dáhùn wá lára ẹ̀ ẹ jẹ́ ń ṣàlàyé fún yín ìyá ní wọ́n bọ ọjà ò bọ́yá àríyànjiyàn tẹ́ ń ṣe tílẹ̀ fi mọ́nu ọlọ́kọjá bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin yìí fi ọ̀rọ̀ pamọ́ fúnra wọn máa mi ọkọjá bẹ́ẹ̀ o ọmọ yẹn nǹkan burúkú ni o ẹ dákun ẹ mọ̀jọ mọ̀ sunú ilé yìí tí tó bá ti mu bàbá dúdú àti yúgọ̀ọ̀tì o ẹ mọ̀jọ sunú ilé yìí o ọlọ́run mọ̀jọ dáràn sí yàn orúkọ mọ̀ lọ èké ọmọ ọ̀dọ́ yín mọ́lẹ̀ lóru o ò pé mi náà mọ̀ ṣọ́ra kí n mọ̀ tilẹ̀kùn mi. ó fún 100,000 ó sì tẹ 1 million naira cash. ẹni awíbá níbá lọ́ba bẹ̀rẹ̀ sí ní yan fanda pọ̀ dàárọ̀ ọjọ́ kejì ó mú 120,000 ọ̀tẹ̀ sílé ó ní kí wọ́n sanwó ilé ìhùn bẹ̀ wọ́n sanwó ilé ó ní kí ìyá ọmọ lọ rèé ra oúnjẹ fúdù àwọn ọmọ lẹ́yìn ìgbà yẹn ó ní kọ́ra ń jẹ sílé ògbọ́n wà ní lẹ́nujọ́ mẹ́ta yìí. níbo lọ̀rọ̀ ń lọ bí kùnkùndùn mọ̀ ń bọ̀ wá. àwọn polówó mi dé.